Africa Content TV. Olóyè ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣá àlẹ tí ń wò lórí alẹ wò yẹn pẹ̀lú bàbá wọn Koiki Media will bring the work closer to doorstep. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọjọ́ tí mo mọ bàbá mi ló bá dẹ̀. Ìmọ̀ yìí pé orí kú tí ó rè àti ìdààmú tí ó yẹ lórí mi mo fi mọ kábíyèsí lọ ẹ̀. Bàbá mi lórí kan lọ pẹ̀lú bàbá àwọn oníkọ̀ọ́ta. Àṣé Ọlọ́run fẹ́ pa mímọ́ fún wọn lónìí kí n forí balẹ̀ sí wọn lábẹ́ kí n wà pẹ̀lú wọn. Torí Ọlọ́run ti wo ọjọ́ wájú ó ti wo ọjọ́ ọ̀la mi. Ó ti wo ọ̀rẹ́ tí máa dá ẹgbẹ́ra yóò dé ká. Ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ bẹ́ẹ̀ ni ẹ fi bàbá ńlẹ̀ ẹkún ayọ̀ ni. Ọlọ́run rí pé bàbá mi. Koiki Media will bring the work closer to doorstep. Ọlọ́run lè dá ọmọ ilé àmì torí pé Ọlọ́run bá tó ní kí ẹ pè mí jọ́dọ̀ ẹ rán ní sí mi àti gómìnà ara mi ń tọ̀ ní àwọn ní gómìnà ní kí n wá mo sáré jàlámì àdáni mi wọ̀n jẹ́rẹ̀ wọ́n ní jókòó síbẹ̀ yẹn mo dẹ̀ wọ́n ní tí wọ́n lórí pé tọ́ gíní ẹni mọ̀ kọ́mọ dáadáa báyìí jókòó síbẹ̀ yẹn ẹ̀rọ àmọ̀ tẹ̀lé mi mo ní yẹ sá tí n bá tẹ̀lé ewu tani máa fẹ́ tẹ̀lé àsọlọ́run ti pa ẹ̀mí mi tó fẹ́ sèfù ọjọ́ ọ̀la mi lẹ̀ ni àwọn tí wọ́n ń rò pé bàbá yìí àwọn ọ̀wà òkè tó wọ́n parẹ́ máa yẹ láàyè mo sọ̀rọ̀ kí n gbà táwọn afáǹbá mi sáré ànú lébílẹ̀ mo ní bàbá mi lábẹ́jà kò ní sáré nǹkan mọ̀ ṣe láyé níjọ́ tí mo dé tí mo tókò lẹ́sẹ̀ wọn bí ìgbà tí wọ́n fi owó náà ní sẹ́sì mi nínú prison wọn ẹni tí wọ́n rẹ́ wá àbá oníkàbẹ̀sì kò ń sọ fún mi oníbàbá mi kò ń sọ fún mi pé àwọn pa mímọ́ síbi torí pé táwọn bá rí kan gbé mi wá Nàìjíríà ẹni tí ń bẹ́ mẹ́wàá náà yóò ṣe fún ní sèmi ní kíkì fọ́ọ̀kì mi wálé kí sábà gbàdúrà owó rẹ̀ kí ni jẹun àwọn dẹ̀ ti bá wọn sọ̀rọ̀ mẹ́rin pé wọ́n mú mi kó níbi inú ìnira pé bí tó kọ́kọ́ fi mí sílẹ̀ àrùn oṣù méjì mọ́ mi rí ó lágbára gan inú prison tẹ̀lé ó ní agbára gan àbáṣe wa sọ fún mi ọ̀kẹ́ máa wọlé kábíyèsí láwọn ti parí sẹ́yìn ó máa mú mi jáde láì fẹ́ síbi tó dáa níta ní pẹ́sidẹ̀ntì kan lọ mú mi ó kéré sínú ibi kan kọ́ńtà ẹ̀sì síbẹ̀ tó mọ̀ fi wà ńbẹ̀ tó gbogbo àwọn àgbàlagbà yìí àti mi ò mọ̀ wọ́n ti lọ́wọ́ lé ní ìkẹ́kọ̀ọ́ kan balẹ̀ tó gọ́ọ̀mẹ̀ntì bẹ́ẹ̀ yìí táwọn bá rí bí sinmi ẹ̀mí mi ohun tó máa gbé sí mi lọ́rùn agbára mi nìkan pé kí n fà kàrà balẹ̀ àwọn bàbá mi ti dá sí so ẹ wá wọjọ́ tí mo mọ̀ wọ́n yẹn bàbá ti kún sí ìyá ti kú mi ò lẹ́nu kankan mo ti kú balẹ̀ káàkiri tí n bá dájú kó ń gba àwọn òrónú gbogbo property mi gẹ́gẹ́ bàjẹ́ wọn gẹ́gẹ́ náà ti gbà tí mo fẹ́ rọ́ọ̀lù gba bàbá ọ̀pọ̀ asùnkún abádàdì bàbá mi ní kọ́kọ́ mi balẹ̀ táwọn yẹn jọ ọ̀rọ̀ mi tí mo yẹn tó tí ń yẹ kí n ṣe bó ṣe wù í bàbá mi pé yóò kú ẹsẹ̀ fún mi ẹkùn lẹ́nu gbogbo ẹnikẹ́ni tó bá lọ́pọ̀ nàìjíríà gbogbo ẹni ọ̀pọ̀ àwọn ẹni gbogbo fámìlì mi ń sìn gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé ni wọ́n tó gan wọ́n ti sagbara agbára gbogbo Amẹ́ríkà London everywhere all over the world pépà ẹgbókun kẹ́ pé bàbá ládùjá àwọn ní bàbá rẹ ní ilẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ kódà àwọn èdè lọ́wọ́ tó pé àwọn tàwọn òdìdé ọdẹ mọ́ fi yẹn sọ ọmọ yẹn ọmọ bàbá ẹ̀ gẹ́gẹ́ lẹ́ni tọ́lọ gbálẹ̀ bàbá ẹ̀ gẹ́gẹ́ bàbá mi ní fọkànlẹ̀ balẹ̀ níjọ́ tí n bá ti rí president ní ìyẹ̀wò rẹ̀ fúnra wọn pè mí ní 10 after 3 lọ́jọ́ Friday Sunday mo ní kẹ́rù gbọ́lẹ́sà ara mi pọ̀ mo lọ wà mo lẹ́yìn òdì náà ni kẹ́rù ẹ̀ mọ́ balẹ̀ mo ti bá president mo ti ìyẹ̀wò rẹ̀ ọmọ ìwà lẹ́gbẹ̀ẹ́ mi mo ní sọ ọmọ tí ń ṣẹlẹ̀ pariwo ẹ bá ṣe kábíyèsí o orí tí mo pariwo nítorí mo ní bàbá mi pè mí pé ọ̀rọ̀ wa ti yẹjú ni mo bọ̀ lé ó ní lọ́ni òun dẹ̀ fẹsẹ̀ kan ó sáré kárakára mo pariwo Jésù ọ̀rọ̀ ti yẹjú ẹ sá mo sọ̀rọ̀ fún bàbá
Ó fẹ́ tàti rà máa yóò kúdà ẹjẹ́ sáyé sọ́rọ̀ náà yẹ wá 1 million wọ́n fún wa chief ni mi ẹ máa sọ pé nù mi bù chief olúbàdàn lè lọ náà mẹ́jẹ chief village oríkú tí ó rè àti ìdààmú tí ó yẹ lórí mi mo fi mọ kábíyèsí lọ ẹ̀ bá mi lórí kan lọ pẹ̀lú wá bá àwọn dókítà àṣé ọlọ́run fẹ́ pa mímọ́ fún wọn lórí kí n forí balẹ̀ sí wọn lábẹ́ kí n wà pẹ̀lú wọn torí ọlọ́run ti wo ọjọ́ wájú ó ti wo ọjọ́ ọ̀la mi ó ti wo ọ̀rẹ́ tí máa dá ẹwà ara yóò dé ká. ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ bẹ́ẹ̀ ni ẹ fi bàbá ńlẹ̀ ẹkún ayọ̀ ni. ọlọ́run rí pé bàbá mi ẹ má sọ fún sára. Koiki Media will bring the work closer to yourself. Ọlọ́run lè dá ọmọ ilé àmì torí pé ọlọ́run bá tó ní kí ẹ pè mí jọ́dọ̀ ẹ ránni sí mi àṣẹ gọ́ọ̀nà ara mi ń tọ̀ ní àwọn ní gómìnà ní kí n wá mo sáré jàlámì àdáni mi wọ́n jẹ́ mẹ́ wọ́n ní jókòó síbẹ̀ yẹn mo dẹ̀ wọ́n ní tí wọ́n lórí pé tọ́gì rẹ̀ ni mo kọ́ mọ́ dáadáa báyìí jókòó síbẹ̀ yẹn ẹ̀rọ àmọ̀ tẹ̀lé mi mo ní yẹ sá tí n bá tẹ̀lé ewu tani máa fẹ́ tẹ̀lé àsọlọ́run ti pa ẹ̀mí mi tó fẹ́ sèfù ọjọ́ ọ̀la mi lẹ̀ ni àwọn tí wọ́n ń rò pé bàbá yìí àwọn ọ̀wà òkè tó wọ́n parẹ́ máa yẹ láàyè mo sọ̀rọ̀ kí n gbà táwọn afáǹbá mi sàdó àánú lébílẹ̀ mo ní bàbá mi ládọjà kò ní sàdé nǹkan mọ̀ ṣẹláyé níjọ́ tí mo dé tí mo tó kó lẹ́sẹ̀ wọn bí ìgbà tí wọ́n fi owó náà ní sẹ́sì nínú prison wọn ẹni tí wọ́n rẹwà àbá oníkàbẹ̀sì kò ń sọ fún mi oníbàbá mi kò ń sọ fún mi pé àwọn pa mímọ́ síbi torí pé táwọn bá rí kan gbé mi wá Nàìjíríà ẹni tí ń bẹ́ mẹ́wàá náà yóò ṣe fún ní sèmi